sẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sọ́ba àlàyé kan táwọn agbébọn jí gbé ní Kwara. ọba àlàyé kan ọba Alhaji Kamilu Salami Ojibara tìlú Bayagan táwọn ní àwọn agbébọn jí gbé níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara ni wọ́n ti ní ó ti fẹsẹ̀ fẹ́ o lásìkò táwọn gidi gẹ̀ǹkọ agbébọn àti àwọn fìjìláńtẹ tí wọ́n ń dojú ìbọn kọra wọn tí wọ́n rọ̀jò bọ́n lura wọn wọ́n ní àsìkò yìí ni ọba àlàyé yìí ló ráyè fẹsẹ̀ fẹ́ òun àtàwọn mẹ́fà míì tí wọ́n ní àwọn agbébọn jí gbé tí wọ́n wà ní àkàtà àwọn ajínigbé ọ̀hún. tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2025 tá a wà yìí ni wọ́n sọ pé àwọn agbébọn ọ̀hún ya wọ oko ọba àlàyé yìí ní nǹkan bíi aago mẹ́sàn-án àbọ̀ ni wọ́n ní àwọn agbébọn ọ̀hún ni wọ́n ya wọ oko níbi tí ọba àlàyé ti ń dáko tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì jí gbé lọ. lẹ́yìn èyí ni wọ́n ní àwọn agbébọn ọ̀hún wọ́n pe mọ̀lẹ́bí wọ́n pe aráàlú tí wọ́n sì ń béèrè fún 150 million gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. wọ́n ní tí wọ́n bá fẹ́ rí kábíyèsí ọba Alhaji Kamilu Salami tí wọ́n bá fẹ́ rí láyọ̀ àti àlàáfíà wọ́n tẹ̀ fi 150 million kí wọ́n fi ránṣẹ́ gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ o kí wọ́n tẹ̀ gbé wá kí wọ́n lè rí ọba wọn láyọ̀ láàyè àti ní ààyè rẹ̀. gẹ́gẹ́ bí atótó arére ṣe gbọ́ nígbà tó di ọjọ́ àìkú sáńsẹ̀ yìí ni wọ́n ní àwọn fìjìláńtẹ wọ́n ya wọ inú igbó níbi tí wọ́n rò pé ó ṣeé ṣe kí àwọn agbébọn ọ̀hún kí wọ́n gbé ọba àlàyé yìí lọ. nígbà tí wọ́n ya wọ inú igbó báyìí ni wọ́n rí àwọn agbébọn báyìí ni àwọn agbébọn àwọn fìjìláńtẹ wọ́n bẹ̀rẹ̀ sí rọ̀jò ìbọn lura wọn. báyìí ni ọba àlàyé Alhaji Kamilu àtàwọn mẹ́fà míì tí wọ́n ti wà ní àkàtà àwọn ajínigbé báyìí ni àwọn ṣe ráyè tí wọ́n fẹsẹ̀ fẹ́ tí wọ́n ì sá lọ mọ́ àwọn agbébọn lọ́wọ́. wọ́n ní lágbègbè agbègbè kan tí wọ́n pè ní ẹkú ìdájí níbi tí kò jìnnà púpọ̀ sí ìlú Ìgbàjà nípínlẹ̀ Kwara. wọ́n ní inú igbó kan tó di gágá ibẹ̀ làwọn fìjìláńtẹ́ yìí ni wọ́n wọ̀ lọ tí wọ́n fi ojú gan ní àwọn agbébọn tí wọ́n sì rọ̀jò bọ́n lura wọn. ní báyìí o ọba àlàyé ó ti gbòmìnira o ó ti mórí bọ́ àtàwọn mẹ́fà míì wọ́n ti ráyè sá kúrò lọ́dọ̀ àwọn agbébọn jà. nínú ìròyìn mìíràn láti gbọ́ pé àwọn agbébọn wọ́n tún ya wọ ìlú Èrùkú níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara tí wọ́n tún jí ẹnìkan gbé lọ. tẹ́ ò bá gbàgbé nínú oṣù tó kọjá yìí làwọn agbébọn wọ́n ya wọ ìlú Èrùkú tí wọ́n sì lọ ilé ìjọsìn CAC wọ́n gbàbẹ̀ lọ tààràtà ní tí wọ́n ti jí èèyàn méjìdínlógójì tí wọ́n ti gbé lọ wọ́n jí wọn gbé lọ tèfètèfè kó tó di pé wọ́n dọ̀dà wọn kúrò lọ́wọ́ àwọn ajínigbé. ṣùgbọ́n ní báyìí o wọ́n ní àwọn agbébọn ọ̀hún wọ́n tún ròdán ní lọ́jọ́ àìkú Sunday yìí ni wọ́n tún ròdán o wọ́n ya wọ Èrùkú inú oko kan náà tún gbà lọ níbi tí wọ́n ti jí arákùnrin kan ẹni 40 ọdún tórúkọ rẹ̀ ń jẹ́ Anas Ansaru tó ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí gbé lọ. nígbà tán fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ alukoro ọlọ́pàá ní Kwara Èjìrẹ́ Adéyẹmí Adétóhun ó ti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ o. ó ní àwọn ti gbọ́ nípa àwọn agbébọn kan tí wọ́n ya wọ ìlú Èrùkú tí wọ́n tún jí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Nasir tí wọ́n tún jí ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Anas Ansaru tí wọ́n tún jí gbé lọ nínú oko rẹ̀. ó ní báyìí o àwọn ti gbọ́ sí i báwọn agbébọn wọn tún ròdán nílùú Èrùkú o ṣùgbọ́n àwọn ti ń sa gbogbo àwọn ti kó ọlọ́pàá àtàwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù àwọn ti ya wọnú gbọ́ o táwọn sì ti ń gbìyànjú báyìí o àwọn rí i pé àwọn dọ́là Anas tí wọ́n jí gbé yìí àwọn rí i pé àwọn dọ́là rẹ̀ láyọ̀ àti àlàáfíà. ó ní Anas ọ̀hún náà ní ọmọ 40 ọdún ni ẹni 40 ọdún ni wọ́n pè é o. ó wà ní kí gbogbo àwọn ìlú Èrùkú àtàwọn mọ̀lẹ́bí Anas kó lọ fi ọkàn balẹ̀ o. wọ́n ní àwọn dọ́là ọkùnrin tí wọ́n jí gbé ọ̀hún àwọn dọ́là rẹ̀ láyọ̀
àti àlàáfíà nítorí pé àlàáfíà àti ẹ̀mí ọmọ ìpínlẹ̀ Kwara òun ló jẹ àwọn ẹ̀ṣọ́ aláàbò ló jẹ wọ́n lógún o.